Mo kí wa káàbọ̀ padà. Eléyìí tá a tún mú wá lọ́tẹ̀ yìí òun ni a pè ní The Dark Side. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú sinimá yìí lágbára gan. Ẹ wò, àdúrà ni pé kí Elédùà kó má fi àdánwò tí yóò kọjá ẹnì kọ̀ọ̀kan wa kó má fi dán wa wò. Nínú eléyìí lẹ ó ti rí ẹ̀gbọ́n-tàbúrò tí wọ́n ń fẹ́ra wọn. Wọn ò tún wá jẹ́ ọmọ ènìyàn lásán o. Pásítọ̀ alàgbà ìjọ tí ó ń fi ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi ń ṣe ìṣítí fún àwọn ọmọ ènìyàn, òun ni ó bí àwọn ọmọ yìí. Àwọn òṣèré tó wá kópa nínú eléyìí ni Ireti Osayemi, Feranmi Oyalowo, Ogboluke, Adékọ̀yà Adéníkẹ́, Bose Aregbesola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ẹ̀yin tí ẹ ò tí ì láǹfààní láti wo sinimá yìí, ẹ tètè gbìyànjú kẹ́yìn náà kẹ́ lọ wò ó nítorí ọgbọ́n ń bẹ nínú sinimá yìí láti kọ́. Kò ní jù báyìí lọ, ó dìgbà.